tọ́lọ́run bá fẹ́ ta obìnrin lọ́rẹ yóò ní kó láṣeyọrí sí lérí àwọn ọmọ ni o àṣeyọrí yín lérí àwọn ọmọ ni Ọlọ́run máa ń fi ọmọ dùn obìnrin nínú torí òun ló ń jẹ alẹ́ gbogbo ẹ̀yin ya wa èyí tọ́mọ rẹ ti ń ṣe ti ń dùn máa ń nú Ọlọ́run ò ní sọ́dọ̀ ọmọ kólósì sàmì dáadáa àdúrà kólósì gbọdọ̀ wà nù àdúrà o àdánwò ta tún kàn láyé nù téèyàn bá délé la mọ̀ pé èèyàn máa ń sùn kéèyàn tó wá gbé bẹ́ẹ̀dì sérí títí kó lọ́wọ́ máa sùn ó ti sùn lọ ìgbátí ni wọ́n fi jí wọn Ọlọ́run má sì àwọn ọmọ wa lọ́mọ àgbátí ó rò pé òun ti ń tọ̀ tipẹ́ ìkan jòkó ó cross leg ní wọ́n á ń sunkún pé òun ọ̀rẹ́ sẹ̀ wọ́n mọ́ wọ́n ẹsẹ̀ wá gbà létí pé ẹsẹ̀ rẹ̀ rèé kò sí ní tó jẹ́ ó ṣe bẹ́ẹ̀ kólóòsì ni Ọlọ́run ní sí àwọn ọmọ yẹn lọ́mọ kólóòsì. Ọlọ́run fi anabi Isa ó fi sẹ̀san fún Mariama ni. Inna Allaha yubashshiruki bi kalimatin minhu ismuhul Masih. tó o bá ń ṣàdúrà lọ́sàn-án tó ń ṣàdúrà lóru ntọ́lọ́run ó fi sẹ̀san fún ọ ni pé kọ́ ọ láṣeyọrí lérí ọmọ ya Mariama. Ya Mariamu. Isqalatil malaika ya Mariama inna Allaha yubashshiruki bi kalimatin minhu ismuhul Masih. ó ní mo fẹ́ fún ọlọ́mọ ńlá kan tọ́já sí pé ní bí n bá ń bẹnu ayé ẹnìkan ò ní tó. Ismuhul Masih. bí ọba dáàrin ibì kan ariwo sọ ní ti dáadáa. Ismuhul Masih. talẹ́ni náà. Isa bunu Mariama. ó ní Isa bunu Mariama ó ti lóyún àmọ́ á fún ọ ní ọmọ táwa fún ọ náà á tún fún un lóko gẹ́gẹ́ bí wọ́n ṣe fún Mariama náà lóko Ọlọ́run ló fún Mariama náà lóko bàbá rẹ̀ kọ́ ìyá rẹ̀ kọ́ Ọlọ́run tún wá fi mọ Isa náà sẹ̀san fún Mariama. Isa bunu Mariama. ẹ̀san faragbolẹ̀ fọlọ́run òun náà ni kọ́lọ́run fún ọmọ dùn òbí nù. lóòótọ́ ọ̀ ń lọ ṣọ́ọ̀ṣì ní gbogbo Sunday bọ́ọ̀ bá wá wọn mọ̀ kọ́ wá bitaki wa lè láyé. nàjà máa nàjà. tọ́jà dùn àrẹ ọgbà ni káníyàn rẹ ọ da pẹ̀lú chọ́ọ̀chì yẹn. bitaki wa lè láyé nàjà máa nàjà. àwọn ẹ̀dá yín tí wọ́n ń bẹ wájú ṣé ọ̀ máa wá ṣubú fún wọn. bitaki wa lè láyé nàjà máa nàjà. lóòótọ́ ọ̀ ń gbàdúrà láàárọ̀ ọ̀ ń gbà lọ́sàn-án sọ̀ ń tẹríba fọ́kọ rẹ. bitaki wa lè láyé nàjà máa nàjà. lóòótọ́ gbẹ̀sìn lóòótọ́ sọ̀ jẹ́ pírọ́blẹ́mù fún wọn níbi tó ń gbé tọ́ a máa jẹ́ wọn fi tiẹ̀ bú àwọn eléri yín ẹ̀sìlẹ̀ ń lọ chọ́ọ̀chì ọ̀n tọ̀ wọ́n fẹ́ bú chọ́ọ̀chì tẹ́lẹ̀ ẹnìyẹn fẹ́ bú sẹ̀lẹ̀ tẹ́lẹ̀ àwọn sẹ̀lẹ̀ ìwà wọn ọ̀dà wọn ò ní yanjú ẹni tó wùwà tí ọ̀dà yẹn lọ́tọ̀ wọ́n ló jẹ́ wọn ní sùúrù. ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìjọ mi lọ́ fa tí wọ́n fi ránṣẹ́ sáwọn lórí wọn níbi ìwà wèrè tó nínú lé lọ níwà má jẹ́ kí wàá rí ọmọ bú àwọn lórí yín bitaki wa lilayi. nàjà mà nàjà wà fọ́. ó ṣe wá wà ní kírísítẹ́nì lọ́wọ́ ní mùsùlùmí. Allah. bẹ́ẹ̀ bá bá mùsùlùmí mi náà pàdé níbi títí ń fa wàhálà ojú ó sì máa tìyàn. ẹ jẹ́ á lọ fi wà kún ẹ̀sìn ká lọ fẹ̀sìn kún ìwà ká lè bá a bá Ọlọ́run ní ẹ̀ka ti bá a bitaki wa lilayi. ìjọ sẹ̀lẹ̀ ní Makoko headquarter tí ẹ pè wá sí tọ́lọ́run àmà lórí o. torí kò sí fẹ́ níbi ẹlẹ́sìn míì mọ́ bẹ́ẹ̀ bá tan fóònù nísìn ntáwọn ní religion dálẹ̀ ojú ó sì máa ti yàn. bẹ́ẹ̀ bá kan kírísítẹ́nì míì tí ń bú mùsùlùmí ojú ó tì yín bẹ́ẹ̀ bá kan mùsùlùmí náà tóun náà ń bú kírísítẹ́nì yóò tì yàn lójú. ẹ̀yin wá lẹ́yìn ò ní sí níbi irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ ẹ wá tún pe àáfàá wa nù ṣọ́ọ̀ṣì kọ́ wá sọ nípa Mariam. ṣé báíbù ó sọ nípa Mariam ni ó sọ ọmọ náà. kí ló máa bá wájà fún. àbá ní àbẹ́ olóbi ṣe sùúrù báíbù sọ nípa Mariam dáadáa ẹ fi eléyìí wá ìfẹ́ ni pé mùsùlùmí máa kókó àti kìrìsìtẹ́nì máa kókó kò sọ́ta láàrin wa ní tẹ́sí yìí gbogbo ń tà sọ ní báíbù náà sọ ẹ jẹ́ á lọ fi wà kẹ́sìn ọ wá wí ní tó fẹ́ wí. kí ló máa bá wájà fún mùsùlùmí ayé pẹ̀lú kírísítẹ́nì yóò káyé bára wájà máa. wílẹ̀ kan sí i. kí ló máa bára wájà fún mùsùlùmí ayé pẹ̀lú kírísítẹ́nì yóò káyé bára wájà o. Praise the Lord. Hallelujah. Subhana rabbika rabbil izzati amma yasifun. Wassalamu ala al-mursalin. Walhamdulillahi rabbil alamin.